Ẹ̀ǹlẹ́ gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Kí ni Títílọpẹ́ fẹ́ sọ lénìí? Àwọn Yorùbá lọmọ bọ̀, wọ́n sọ wípé a kì í gbọ́ kúnkùn òjò ká wá da omi inú agbada nù. You don't hear the rumble of the cloud and now pour the water in the jar away. Kí leléyìí? Báwo ni ó ṣe bá wa wí? Ọ̀pọ̀lọpọ̀ nínú wa a ní nǹkan lọ́wọ́ o, nǹkan yẹn wà lọ́wọ́ wa, àmọ́ nítorí wípé à ń retí nǹkan míì àbí a rí wípé kíní ó ti ń jọ mọ́ra wọn, a wá mú tọwọ́ wa yẹn, a wá dànù. Nígbà tójò ń kùn, kò tíì bẹ̀rẹ̀ sí ní rọ̀, a dẹ̀ nómi nínú àgbá nílé, a wá wọnú ilé, a mú àgbá, a bẹ̀rẹ̀ sí ní fọ̀, a da omi inú ẹ̀ nù, òjò ò bá rọ̀. Kí la fẹ́ mu o? Mo bí ẹni, kí ló fẹ́ mu nígbà tó ti da omi inú àgbá nù tójò ò sì rọ̀? This is applicable in our everyday life. A bird at hand is worth millions in the bush. Nígbà tí ohun tí o bá ń retí tí kò tíì tẹ̀ ẹ́ lọ́wọ́, ṣorí èyí tó wà lọ́wọ́ ẹ̀ yẹn, tọ́jú ẹ̀, kó mọyì ẹ̀, má sọnù. Nítorí wípé eléyìí tó ń retí yẹn, o ò mọ̀ bí ó máa tẹ̀ ẹ́ lọ́wọ́ àbí kò ní tẹ̀ ẹ́ lọ́wọ́. Gbogbo àdúrà wa ni pé gbogbo nǹkan rere tí à ń retí kó tẹ̀ wá lọ́wọ́. Àmọ́ kó tó di pé ó tẹ̀ wá lọ́wọ́ yẹn, ẹ má jẹ́ ká mú èyí ta nìyẹn, ẹ má jẹ́ ká dànù. Ó ṣe pàtàkì, ó ṣe kókó fún wa wípé ká má da omi inú agbada nù nítorí wípé a gbọ́ kúnkùn òjò. Eléyìí ni ìmọ̀ràn kékeré tí mo wá fẹ́ gbà ẹ́. Gbogbo òwe tí mò ń sọ yìí, let us apply it to our personal life. This way we will get better. A ò ní pàdé ayọ̀. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ó dìgbà.